ìrí súrà pé mo lè ní lárí lára mi mi ò rí súrà pé mo lè ní lárí lára mi kò sí in the trace of my pé jẹ́ kí n máa wò ó pé òkè bóyá kí n là látara ọ̀rọ̀ bàbá àbí lára ọ̀rọ̀ ìyá kò sí. mo rántí first concert wípé mo kọ́kọ́ fẹ́ lọ sí concert pẹ̀lú àwọn báńdì mi 1998 bí mo ṣe dé church yẹn báyìí nígbà tí wọ́n rí mi èèyàn tó máa kọrin lọ bí 58 or 57 nọ́mbà 30 something ni mo wà mo wá lọ báyìí tó ṣe MC lọ́dún yẹn pé ẹ pè mí ìgbà orúkọ báńdì mi ni Òdòdó Jésù pé ẹ pè àwa Òdòdó Jésù náà àwa náà ń kọrin ẹni wá sọ statement kan fún mi lọ́dún yẹn wípé àwọn ò tí ì pe àwọn olórin alálùbáríkà tán they can come go get away from this place ọjọ́ yẹn mo sun ẹkún délé ní 1998 ṣe wá rí ẹni tó sọ pé àwọn ò tí ì pe olórin alálùbáríkà tó kí n fi máa lọ di èmi kò tí ì lè kò lè pè mí o kò tí ì lè tú owó jọ àti pè mí. ẹ gbọ́ tálẹ́mọ̀ tó ń kọrin. Kílẹ̀ ń bá mi jà sí Ọlọ́run ju ènìyàn kílẹ̀ wá fẹ́ fárígì sí ó jẹ́ èmi lọ́rọ̀ ra mi àbùkù mi máa tó dé ó jẹ́ Ọlọ́run ni ó jẹ́ Ọlọ́run ni ó jẹ́ òun lọ́rọ̀ mi ó jẹ́ sí ìtọ́sí máa rọ̀. Ènìyàn bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ má ta mí. Olórin ẹ̀mí kan wà tó dá yàtọ̀. Olórin ẹ̀mí kan wà tó jẹ́ pé ìmísí tóun fi ń kọrin yàtọ̀. Nínú ìwádìí tí mo ṣe, bàbá wa Ebenezer Obey wọ́n gbádùn orin ẹ̀ gan nígbà tó wà láyé. Orúkọ olórin náà ló ń jẹ́ Roland Olúbùkọ́lá Ọlọ́mọlá Bàbá Àrà. Kí Bàbá Àrà tó kú, ọ̀pọ̀ èèyàn ló ti ń kọrin bíi tiẹ̀. Lẹ́yìn tí Bàbá Àrà tún lọ, àwọn kan tún ṣe ń kọrin bíi Bàbá Àrà. Ọmọkùnrin kan wà tí mo fẹ́ fi wọ̀nyí lónìí. Olórin ẹ̀mí kan wà tẹ́ ẹ fẹ́ wò lénìí. Ọ̀pọ̀ ló ti ń woṣẹ́ ẹ̀. Ọ̀pọ̀ ló ti ń sọ nípa ẹ̀ tá a bá ń sọ nípa ká fún wa ní Bàbá Àrà. Ṣùgbọ́n ká tún wá fi nǹkan míì tó yàtọ̀ sórin Bàbá Àrà. Ẹ gbọ́ tálẹ́mọ̀ tó ń kọrin. Ọlọ́run ju ènìyàn kílẹ̀ ń bá mi jà sí. Ọlọ́run ju ènìyàn kílẹ̀ wá fẹ́ fárígì sí ó jẹ́ èmi lọ́rọ̀ ra mi àbùkù mi máa tó dé. bójú Ọlọ́run ni bójú Ọlọ́run ni bójú òun ló rán mi ojú ẹ̀sìn yín tó ṣú sí máa rọ̀. Kí lorúkọ yín sà? Orúkọ mi ni Dáramọ́lá Olúṣẹ́gun Elijah tí Ọlọ́run fi Ajidara ṣe àpọ́nlé ẹ̀. Bàbá Àrà lẹ́ ń kọ́, kí ló sọ yín sì di Bàbá Àrà? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tó fún mi láti ìbẹ̀rẹ̀ mi ó ní bí mo ṣe ń kọrin but eléyìí tí mo wá ń kọ tó dàbí ẹni wípé mo ń kọ pattern Roland Olúbùkọ́lá Ọlọ́mọlá Bàbá Àrà mo rí bí oore ọ̀fẹ́ ńlá bíi calling torí mo rántí pé bàtí Bàbá Àrà papòdà mo láàlá ní ojú ìran yẹn ni mo ti rí Bàbá Àrà wọ́n ń kọrin lọ́wọ́ lórí stage orin tí wọ́n dẹ̀ ń kọ lórí stage ńjọ́ yẹn gangan ni hallelujah orin ìṣẹ́gun la ó kọ o bàbá màmá gbà á lẹ́nu mi o orin ìṣẹ́gun tí mo fẹ́ fi yàn ọ́ èmi yóò kọ orin yóò ayé yóò jó èmi yóò kọ orin ìyìn gbogbo ayé yóò yọ̀. Now nígbà tí mo wá ní àǹfààní láti láàlá yẹn látọjú ìran yẹn ní ìmísí yẹn ti balẹ̀ mi ohun tí mo rí ni wípé Bàbá Àrà ní kan gbé mi wá lójú àlá yẹn ó dẹ̀ mú máikrófóònù ẹ̀ ó gbélé mi lọ́wọ́ mo rí kinní yìí bíi oore ọ̀fẹ́ tó lágbára jù nínú ìran ayé mi torí láti ìgbà yẹn ni voice mi ti naturally tún sí ti Bàbá Àrà torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò kí ń kọrin báyìí o tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò kí ń kọrin báyìí o ṣùgbọ́n láti ìgbà yẹn ló ti rí báyìí ló dẹ̀ ti ń rí báyìí lọ. Ojú àlá ni. Bẹ́ẹ̀ ni ojú àlá ni. Ǹjẹ́ lórí ọ̀fẹ́ àti pàdé Bàbá Àrà rárá nígbà tán wà láyé? Mo ní oore ọ̀fẹ́ láti pàdé wọn lẹ́ẹ̀kan wọ́n wá kọrin ní Ẹ̀bẹ̀tẹ̀ so nígbà tí wọ́n dé Ẹ̀bẹ̀tẹ̀ gbogbo èèyàn ti ń retí wọn àwa náà ti ń retí wọn ṣùgbọ́n tó máa dé ó jẹ́ ìyàlẹ́nu fún wa pé wọ́n lè wá ń jọ yẹn bàbá mi dẹ̀ ṣaláìsí mo wá wò pé kí n bá wọn sọ̀rọ̀ bí wọ́n lè wá kọrin ní 1 year remembrance dáàdì mi
òun ló jẹ́ kí n wá lọ́njọ́ yẹn mo pákúẹ́kúẹ́ gba ẹ̀gbẹ́ mọ́tò mo lọ bá wọn pé kán jọ torí Ọlọ́run pé bá mi ṣaláìsí àdèmàṣe 1 year remembrance ní next year that was 2003 pé mo dẹ̀ fẹ́ kí wọ́n wá so níjọ́ yẹn mo rí pé wọ́n sọ fún mi wípé kí n má worry páwọn máa wá but unfortunately wọn ò lè wá nítorí wípé mi ò ní agbára àti àǹfààní àti súnmọ́ wọn ju báyẹn lọ ó tán ẹ̀kan tí mo rí wọn nìyẹn. ẹ̀ẹ̀kan lẹ rí bàbá rà. bẹ́ẹ̀ni. ó dẹ̀ ní pátánù orin tẹ̀ ń kọ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. kí ló wá change sí bàbá rà. láti ọjọ́ tí mo ti lálàá rí bàbá rà lójú àlá tó ń kọrin lọ́wọ́ tó dẹ̀ nìkan gbé mi wá tó dẹ̀ gbé microphone fún mi ó tán àtijọ́ yẹn ló ti tún sí bàbá rà. ohun tẹ́ ń sọ fún wa ni pé ojú àlá lẹ́yìn tí lálàá rí bàbá rà. bẹ́ẹ̀ni. bàbá rà wá ní kán gbé yín wá. bẹ́ẹ̀ni. wọ́n wá gbé máìkì fún yín. bẹ́ẹ̀ni. wọn ò dẹ̀ tí ì kú ńgbà yẹn. wọn ò tí rárá wọn ti jáde láyé nǹkan tẹ̀mí túmọ̀ aláyẹ̀sí ni pé Ọlọ́run fẹ́ kí n join band bàbá rà. Ọlọ́run fẹ́ kí n join band yẹn. báwo lẹ̀yin ṣe ń kọrin tẹ́lẹ̀. pé background church mi CAC ni wá. ẹ fún wa ń kan bẹ́ẹ̀ ṣe ń kọ. tọ nígbà yà àwọn orin tí mo máa ń kọ ńgbà yẹn ni agbára Jésù yìí pọ̀ o. ohun bàbá rà rèé o. òun ló lè yọ. ohun bàbá rà náà ni mo ṣì ń gbọ́ yìí. bó ṣe máa rí nìyẹn ó ti wá di part and parcel. nígbà yẹn agbára kan wà agbára Jésù ó ń ṣe ohun tẹ́nìkan ò lè ṣe agbára ńlá agbára kan wà agbára Jésù ó lànà láàrin òkun gbogbo ó lè ṣe tirẹ̀ ṣèrántí Jábésì ọmọ ìbànújẹ́ ni ó ké pé Jésù ogun ayé rẹ̀ ṣẹ́. ìgbà yẹn a tún máa ń kéwì gan mo máa ń kéwì nínú orin. ẹ tún kéwì nínú orin. bẹ́ẹ̀ nínú orin ẹ kéwì kan já gbọ́. ìgbà yẹn a máa ń kọ àwa ni adé torí orúkọ báńdì ńgbà yẹn ni ìtùnú Jésù àwa ìtùnú Jésù àtúndé bẹ́ẹ̀ mo níṣẹ́ ògbóhùn erin ni a máa kọ́ pẹ̀lú àwọn yòókù ni o bẹ́ẹ̀ mo ṣàṣẹ́ òjìyàn lọ́bẹ̀ bẹ́ẹ̀ mo wáṣẹ́ ògbóhùn ẹnu wa ò adé iṣẹ́ orin níṣẹ́ ẹ̀ta wa Èdùmàrè ló ràn wá níṣẹ́ àdìtú èdè tó parada tó di wọ́ndà àwa rèé ìtùnú Jésù adé. so bẹ́ẹ̀ mu tẹ́lẹ̀ ni. bá a ṣe máa ń mu nìyẹn. now ìgbà tí bàbá àrà wa kú yẹn tábà ní kàkà ní mẹ́ni méjì àwọn tó ń kọrin bàbá àrà tẹ̀yìn mọ̀ wọ́n tó mélòó. wọ́n pọ̀ o bọ̀ nígbà tí bàbá rà kú mo sì dájúdájú pé ẹni yìí máa ka bóyá bí èèyàn 6 sí 7. nígbà yẹn. bẹ́ẹ̀ni. bí àwọn ẹni wo. Fẹ́mi Àrà ìgbà yẹn mo máa ń ní ṣáìdì sọlọ nǹkan. Fẹ́mi Àrà ní sọlọ ó yá kòkòrò bẹ́ẹ̀ni. Ìbàdàn kọ́ nìyẹn. Ìbàdàn bẹ́ẹ̀ni. Kọ́lá Àrólé ń bo. bẹ́ẹ̀ni ó wà ní ṣáìdì àgbàdo nǹkan. àgbàdo ok ìkẹrin. Àrólé Alára Yẹmí Adédìran bó nìyẹn wà. ó wà ní Italy. ok ta tún ni. mo tún pàdé ẹnìkan náà nígbà yẹn bóyá Julius àbí kí ló kọ wọn wọ́n dàbí Kánò náà wà. ní fi ṣe ń kọ́. lẹ́yìn yẹn ní fi ṣe tí máa ní kí n máa tó. wọ́n pọ̀. bọ́tà bá ní káwọn àwọn tó ń kọ pátán bàbá rà ń sìn wọ́n á ti tó bíi mélòó. a ti pọ̀ bí omi o nísìnyìí tí n bá ní sọ pé mo a ti wà in hundreds and thousands because the more tí mo ń jáde ni mo tún pàdé different people tí wọ́n kọ pátá bàbá rà. but kí ló dé títí yín yàtọ̀. mo fẹ́ sọ pé Ọlọ́run ni torí tí wọ́n bá ní kán bí mi léèrè mi ò lè sọ pé báyìí ló ṣe rí bẹ́ẹ̀ o. nínú research tá a ṣe wọ́n ló lówó ni dádì yín ìdílé ọlálẹ́lẹ̀ tí wọ́n lọ́ máa ń fún yín lóúnjẹ gan-an wọ́n ní kékeré lọ́n ti gbé mọ́tò sí yín dì wọ́n ní lára mọ́tò tẹ kọ́kọ́ lò ní Laitas wọ́n ní láyé Laitas ẹ tún lo Suzuki. ó rough ó korò gan níbẹ̀rẹ̀ torí mo rántí wípé nígbà tí mo kéré mo wà nínú akọrin ní church bàbá mi ò fẹ́ kí n kọrin torí pé bàbá mi ìránṣẹ́ Ọlọ́run ni ìyá mi náà ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n níjọ CAC àwọn méjèèjì dẹ̀ rí kò sí èmi tẹ́ ń wò yìí agbára káká ni mo fi gbé ìgbé ayé mi láti ìbẹ̀rẹ̀ mi ò ní èèyàn kan pé òkè ẹni báyìí o ló pọ̀n mi láti bẹ̀rẹ̀ mi o kò sí because mo rántí nígbà tí mo kọ́ máa bẹ̀ sí ní pé mo dúró báyìí mo ń kọrin láti mi di pastor ní 1993 ni mo ti ń lead choir mo dẹ̀ ti wà ní choir member tí mo ti ń vocal ní church kan in the 80s my first competition was 1987
my first competition pé mo lọ sí competition mo lọ kọrin competition mo dẹ̀ gba best vocalist 1987 so dáàdi mi ti rí pẹ́ẹ́dà pé wọ́n fojú sọ̀rọ̀ orin yìí dáàdi mi ò fẹ́ kí n kọrin rárá ọmọ akúṣẹ̀ pátápátá ni mí inú yàrá kan báyìí ni bàbá mi bí èmi àtàwọn àbúrò mi sí gbogbo wa yàrá kan báyìí ni so kò ṣe pé bóyá tó bá sọ fún mi pé mo máa padà wá máa ṣe nǹkan tí mo ń ṣe ìrí súrà pé mo lè ní lárí lára mi mi ò rí súrà pé mo lè ní lárí lára mi kò sí in the trace of my bóyá jẹ́ kí n máa wò ó pé òkè bóyá kí n là látara ọ̀rọ̀ bàbá àbí lára ọ̀rọ̀ ìyá kò sí rárá kò sí bíbélì ni kò sí ibi yíyẹ lára mi kò sí so nígbà tí mo máa dìde kò sí nǹkan tí mo lè dìmú báyìí pé òkè nǹkan tí mo máa lè jẹ́ kí n gun kínní dìde lọ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kò sí rárá mo ti sun ẹ̀gbẹ́ títì rí. bẹ́ẹ̀ni níbo mo ti sun níkọ̀tún yìí dáadáa láìmọye ìgbà mo ti máa ń wà ní ìkọ̀tún yẹn wọ́n máa rìn kiri báyìí ní àti alẹ́ mọ́jú tí mo ní ọ̀rẹ́ mi kan wà òun ní pa mi gbà yẹn Wálé Ọládìtì ó máa Abẹ́òkúta ló ń gbé sí a máa sunkún bẹ̀ mí gbà bí kí wọ́n lọ sùn bọ̀ máa sọ fún gbà yẹn pé òkè lọ́mọ ìyá dùn nísìnyí mo sọ pé jókòó báyìí òun jókòó lọ báyìí bọ̀ tó bá ti ń sunlé ẹ̀ tí mo ti ń gbélé ẹ̀ á di wípé ò ní respect mi mọ́ tó dẹ̀ sẹ́yìn wípé àìmọye nǹkan làwọn èèyàn pè mí gbà yẹn tó dẹ̀ pé mo ṣe jẹ́ nìyẹn ẹlẹ́mi máa pé ọmọkùnrin yẹn obìnrin pọ̀ fún wáyé tí wọ́n ní sọ bẹ́ẹ̀ tí máa fẹ́ ilé kò dẹ̀ sówó lọ́wọ́ mi tó bá ti bá mi rìn díẹ̀ tó di pé pélé ò lálùbáríkà kan lára ó máa sá lọ fún mi mi ò dẹ̀ kí n ṣèyàn tó máa fẹ́ dá wà mi ò ṣèyàn tó máa fẹ́ nígbà yẹn ni mo ń sọ ìsìn kọ́ Ọlọ́run ti gbàdúrà mi Ọlọ́run ti ṣàánú mi so gbogbo ìyà yẹn ó pọ̀ débi wípé mo ti fẹ́ para mi rí bẹ́ẹ̀ ni sà Ajidara depression mo ti fẹ́ para mi rí kí ló ṣẹlẹ̀ tẹ́fẹ́ para yín enough is enough nígbà yẹn mo ní ẹnì mo fẹ́ràn tí mo ń fẹ́ ìlú òyìnbó ni ó dẹ̀ wá sí Nàìjíríà mo dẹ̀ ṣe wedding pẹ̀lú ẹ̀ gbà tó yá ní ẹnìkan sọ yí pé mo fẹ́ ẹ tó ní mo fún olóyún mi ò ẹ tó ní mo fún olóyún mi ò bá sórí ẹ tó ní mo fún olóyún èmi àti ẹ ní nǹkan kan tó ṣe kinní rí wọ́n dẹ̀ pe lady yẹn wọ́n dẹ̀ destroy image mi ẹ dẹ̀ pé òyìnbó go náà gbọ́ ọ̀gbọ́n come the lady said it's over mo dẹ̀ rò pé that is the only hope tí mo nígbà yẹn ẹnìkan tí mo gbàgbọ́ pé yes nǹkan tí mo lè lò dókè lélẹ́yìn gbà yẹn tó dẹ̀ sẹ́yìn pé lady yẹn fẹ́ ra mọ́tò fún mi gbà yẹn àwọn èèyàn dẹ̀ pé wípé mo wà lóòótọ́ pé èmi fún lòun so èmi wà lóòótọ́ mo ní kó ra mọ́tò fún mi ṣẹ́ mọ̀ a lot of tí mo kàn rò pọ̀ máa yẹn ni pé kí bàbá kò sí ìyá lè dúró fún mi kí kúkú máa gbọ̀rún nọ́mbà yẹn mo rántí orin kan gbà yẹn orin bóyá máa jẹ́ fàṣẹ àbí Lucky Dube tó kọ oh my son I am sorry nígbà yẹn náà mo ń gbé lọ́dọ̀ ẹnìkan àbúrò mi ọ̀dọ̀ ẹ̀ Ọmọláyọ̀ ọ̀dọ̀ ẹ̀ ni mo ń gbé o ọ̀dọ̀ ẹ̀ ni mo ń scott ní Governor Road ọ̀dọ̀ ẹ̀ ni mo ń gbé o táwọn èèyàn mọ̀ pé but Ajidara rè máa ti lọ máa wọlé láago 11 máa ra yọ wọlé káyọ̀ máa pè mí mò ń wọ ọbẹ̀ yẹn. ìgbà tó yá tó dẹ̀ sẹ́ẹ̀ pé mo láti máa challenge Ọlọ́run wípé ìyá tí bàbá mi jẹ tí ìyá mi jẹ wọ́n lọ́hùn èmi náà tún wá ń jẹ́ mo dẹ̀ bẹ́ẹ̀ títí kò sí àyípadà ajẹ́pọ̀ ó dájú nìyẹn ẹ bá gbọ́ divine grace mo ní ìyá tí bàbá mi jẹ ó gbàdúrà sí ọ wéè máa gbọ́ ọ àfi bíi pé ó ṣe ká ìyá tí ìyá mi jẹ ó gbàdúrà sí ọ wéè máa gbọ́ ọ àfi bíi pé ó dájú mo sọ bẹ́ẹ̀ ní rẹ́kọ̀dù yẹn but to the glory of God nígbà yẹn mo sọ fún yín mo ti lọ ra poison mo gbé sínú ilé mo fẹ́ para mi ni ọ̀pọ̀lọpọ̀ náà nípa burú mi yẹn wọlé lórí kíní poison yẹn lọ́wọ́ mi pé kí lẹ fẹ́ ṣe yìí. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Now Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ó ti fàánú ṣòfò oore rẹ̀ tí kò lè lẹ́gbẹ́ ni mo torí ẹ̀ kí olóore. ṣé kò yẹ kó kí ni ẹni tó ti lọ ra poison tẹ́lẹ̀ tó fẹ́ para ẹ̀ nígbà tí ṣòro ayé dé
ẹni tó ń sun ẹ̀gbẹ́ títì nígbà kan tọ́rẹ̀ ń bẹ̀ ẹ́ pé kó tiẹ̀ wá sun léhun tó lóhun ò sùn ṣé kò yẹ kó kí ṣé kò yẹ kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìgbà tó tún sún síwájú nígbà tí ògo yìí tún wá dé ó wá ń bẹ àwọn èèyàn kí ló fi bẹ̀ wọ́n ẹ má mà fọ́ jígí ọwọ́ mi. ẹ má fọ́ jígí ọwọ́ mi bí mo bá ṣẹ̀yìn kẹ́ ẹ foríjì mi bó bọ́ọ̀lù lẹ̀fọ́ àjọdùn wá dalẹ̀ tó rọ́pọ̀ èèyàn ló ń jẹ́ olàkàtà mi èèyàn bẹ́ẹ̀ bá dágbọ́n ẹ má ta mí bẹ́ẹ̀ bá dodo ẹ má mà gbé mi lọ ènìyàn ẹ má gbé mi kọlù àwọn tó fẹ́ràn mi ẹ wá bá mi jó ẹ wá bá mi jó. ẹ bá mi jó. ẹ wá bá mi dúpẹ́. Elédùmarè. òjò tó parọ́ pẹ̀ wá. èmi náà ti ṣe kọ̀ǹdọ́tọ̀ rí. hallelujah mo ra nù gbà. láti aláṣíá láti òjò tó pọ̀ parọ́ pẹ̀ wá o. BWC hallelujah mo ra nù airport gbà. Ìkẹjà ilé sikh mangoro cement abẹ́ bridge ìyànà adíà gbogbo Ajidara. gbà gbogbo ògo. Gbà gbogbo Ọlọ́run. sórí gbogbo ohun tí mò ń ṣe látàárọ̀ ni pé bí ẹ bá pé 1 million tẹ́jọ́ ń ṣiṣẹ́ kan náà máa jẹ́ kí tiẹ̀ yàtọ̀ think differently mo rú àwọn èèyàn tó ń bá tò tó o bá ti ń lo ọgbọ̀n ìṣẹ́jú pẹ̀lú èèyàn kan lórí fóònù tó ò rí ọgbọ́n kankan kọ́ tó jẹ́ pé kótókòtó ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹ kó kọ́ọ̀tù wọn dànù ni kò sígbà tẹ́mi àtàjídára lè sọ̀rọ̀ bó jẹ́ wákàtí kan la fi sọ̀rọ̀ màá mú báírò àtìwé ni torí lẹ́yìn tí a bá sọ̀rọ̀ yẹn tán màá kọ́gbọ́n bẹ̀ báwo mo ṣe pàdé Ajídára odò wòlíì olókìkí ni prophet Israel Ọládélé Ògúndípẹ̀ ní wọ́n pín rẹ́kọ̀dù Ajídára lọ́dún yẹn ni mo bẹ̀rẹ̀ sí gbọ́ mo bá kájídára jẹ́ o mo lo rẹ́kọ̀dù mo lò já mo tún béèrè lọ́wọ́ ẹni tó ṣe rẹ́kọ̀dù jọ́ tí màá rí ṣé mo sì lè rí rẹ́kọ̀dù yìí ọ̀nà wo lélẹ́yìí tún gbé gbà tiẹ̀ kalẹ̀ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí lísìn sí orin Ajídára kò ń ṣẹnu o mo lè fi gbogbo ẹnu sọ fún ẹ lẹ́nìí lọ wo gbogbo àwọn tó ń kọ bàbá àrà lọ wo pattern lọ wo design lọ wo so many things Ajídára ti fi sí. bí èèyàn bá ń kọrin bí ò bá dùn á fẹ́ tí ara ẹ̀ gbọ́ ibi tá a ti ń ṣètò lọ́n ti romi wá fún wa yìí kí ló dé tẹ̀ rà wá fún wa ná. orin tẹ́ ń kọ ó nítumọ̀ ó nítumọ̀ ṣé o rí nǹkan tí mò ń sọ ń sìn. ó nítumọ̀ ní wọ́n dàgbò pẹ̀lú Ajídára. Can you see what I'm saying? wọ́n jókòó ni àní kóńra àbọ̀ tó ń wá dìísá àbí ajá tún mọ́ mi fún wọn ẹ̀ ní mọ̀ nira láyé yín wọn ò dẹ̀ ní jí ń gbé ní weekend ẹ sọ páàrin ọ̀sẹ̀ ńkọ́ ọmọ ìlú wo ni. ọmọ Erímọ̀pọ̀ Èkìtì ni mí. Èkìtì ni. bẹ́ẹ̀ni. so ẹ jìyà gan-an. ojú mi rí gan. ojú rí tó. bẹ́ẹ̀ni ìgbà kan mo kọ orin kan nígbà tó le gan mo kọ ohun tó jú rí tójú ọ̀run fi di ìrakọrakọ bójú ọ̀run ò bá fọ́ ẹnu àròhùn ròyìn ohun tó jú rí tójú ọ̀run fi di ìrakọrakọ bójú ọ̀run ò bá fọ́ ẹnu àròhùn wí ẹni máa gùn ẹsẹ̀ àtẹ́rẹ́ ẹni máa ga á ní ṣòro èyí ni ìtàn ìgbésí ayé mi o ohun tó jú rí ẹnu àròhùn wí. Ajídára níbo lórúkọ yẹn ti wà. ṣe mọ̀ pé mo sọ̀rọ̀ nípa àlá kan lẹ́ẹ̀kan láti inú àlá yẹn lórúkọ yẹn ti wá before then táwọn bá fẹ́ pè mí Ràṣẹ́gun àwọn ará church wa tó máa ń wo program yìí gbà church tí mo lọ ń gbà yẹn orúkọ tó máa ń pè mí ní bọ̀dá piano bọ̀dá gba Jésù àwọn orúkọ tó máa ń pè mí gbà yẹn nìyẹn ṣùgbọ́n láti ọjọ́ tí mo ti láàlábàmì tó yí ìtàn mi padà láyọ̀ tí máa ń wòye pé ok fúnra mi mo kọ́ ẹ̀sámi pé kí ló ṣẹlẹ̀ sí mi ara yọ sí mi lójú bàbá ara yọ sí mi mo dẹ̀ jí mo dẹ̀ ń dá ara yẹn mystery tó wà ní orúkọ yẹn nìyẹn mo rí bàbá ara mo dẹ̀ jí mo dẹ̀ ń dá ara yẹn and ẹnikẹ́ni tí a bá jí láti inú Kristi ẹni tí a bá sọ dọmọ láti inú Jésù tó bá ti dìde ó di ẹ̀dá tuntun ohun àtijọ́ ó ti kọjá lọ so àṣírí orúkọ yẹn nìyẹn. Ajídára. bẹ́ẹ̀ni. ẹ tún fún mi lórin kan.
ìkan sọ pé bàbá rere mo yìn ọ́ lógo bàbá rere mo yìn ọ́ lógo ọlá rẹ̀ kàǹkà ìyìn rẹ̀ tó tóbi kó kúnú ilé yìí o. Ajidara. Kábíyèsí. Now ọ̀pọ̀ àwọn tó ń kọ bàbá àrà orin bàbá àrà náà ló ń kọ but a ti rí ọ̀pọ̀lọpọ̀ míì tẹ́yìn tún fi sí ìlú míì wà tẹ́ ti change. Bẹ́ẹ̀ni. Àwọn nǹkan míì ẹ fún wa nǹkan bíi mẹ́ta kan tó jórin bàbá àrà bóyá tẹ́ tún ti redefine àbáwọn nǹkan tẹ́ tún ti fi sí tiyín. Bàbá àrà ni wọ́n kọ kẹ́lẹ́nu kẹ́lẹ́nu ṣẹ́ kẹ́lẹ́nu ṣẹ́nu rẹ̀ èmi náà rí ayé ti rò pé níjọ́sí gbàyàn kan lu kẹ́lẹ́nu ṣẹ́ kiri láta ẹnu wọn lè fà ẹnu wọn lè jẹ́ mi ò fẹ́ lẹ́nu méjì ṣeré mọ́ kiri ó máa steady ṣùgbọ́n bàtẹ́ mi máa lu tèmi kẹ́lẹ́nu ṣẹ́ gẹ́gẹ́ gbàgbà mo ṣàjẹ́ kí mo fi groove sí then bàbá sóhùn gbọ́ ohun pẹ̀ gbàgbà tí ń gbá gidigẹ̀gẹ̀ gbàgbà tí ń pẹ̀ gbàgbà tí ń gbá so that a lè yàtọ̀ létí àwọn tí wọ́n ń gbọ́ groove yẹn mo kó groove yẹn sínú ẹ̀ ṣùgbọ́n nísìnyí mo tún ti ń gbé lọ sí level mi o kọ́lọ́run kó jọ kó ràn mí lọ́wọ́. Ọlọ́run á dẹ̀ ṣe ní rọrùn. Àmì àṣẹ. Ajidara ní àlejò tí mo ní mo kọ́ fẹ́ kọ́wọ́ tí òun wò mí ní àsìkò yìí ní ẹ̀kọ́ kan sórí tí challenges kankan àbí nǹkan kan ṣe èmi náà mọ̀ pé àwọn ọmọ fẹ́ wọlé school ó tí ì sanwó yẹn pé torí ẹ̀ ló ṣe wá ń kárí sọ kí kárí sọ yẹn kí ló fẹ́ yanjú ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ no matter what you are facing jẹ́ káwọn èèyàn rí lára ẹ̀ páláyọ̀ ni ẹ jẹ́ kán rí lójú ẹ páláyọ̀ ni ẹ má dé torí ìṣòro kan tó bá ń fèsì ń sìn para ẹ ẹni tó ń sun gáràjì tí ò rí ibi tó máa sùn táwọn kan ń sọ fún pé kó wá sunlé àwọn tó lóun ò sùn ẹ wo mọ́tò tó rà tá a bá ní ká béèrè iye mọ́tò ṣé 2 million ní mọ́tò yìí gbà tẹ́ ra. Ara ẹ̀bùn tí Ọlọ́run fún mi ni mọ́tò yìí ara àdìbà tí mo ti gba kínní ibi iṣẹ́ ìránṣẹ́ mo fẹ́ sọ pé mi ìfowó mi ra nǹkan rí mọ́tò àkọ́kọ́ tí mo ní ẹ̀bùn ni mọ́tò kejì ẹ̀bùn ni mọ́tò kẹta rí ẹ̀bùn ni bẹ́ẹ̀ ni mọ́tò àkọ́kọ́ Acura Legend ẹ̀bùn ni mọ́tò kejì C-Class Benz ẹ̀bùn ni fọmátìkì yìí ẹ̀bùn náà tún ni. èsì inú mọ́tò Ajidara yìí ní junction Abẹ́sán estate èmi wind down àwọn náà wind down mo fọwọ́ kó èsì yẹn mo dẹ̀ dá èsì yẹn sínú mọ́tò mi mọ́tò ju mọ́tò lọ Ajidara ẹ tún sọ díẹ̀ fún wa lára àwọn ìrírí tẹ́ tún ti ní torí mo fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ń gbà. Ìrírí kan tí ó máa wù mí láti sọ ní ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní kọrin mo rántí first concert wípé mo kọ́kọ́ fẹ́ lọ sí concert pẹ̀lú àwọn báǹdì mi nígbà yẹn a ti máa ń lo àwọn concert kéréje o kéréje kwaya kan ṣe nǹkan kwaya kan ṣe nǹkan a ti máa ń lọ yẹn pé mo kàn kó àwọn èèyàn jáde láti 96 97 1998 mo lọ sí program kan ṣé mo kí mo ti máa kọrin bíi bàbá àràǹgbà yẹn mo wá lọ sí church kan mo fẹ́ lọ kọrin mo fi máa sọ àwọn tó bá ń tẹ̀lé mi pé wọ́n á rọra ẹ pé anybody lè look down on you today ọ̀la ò mọ̀ kan tó máa mú wá fún ẹ bí mo ṣe dé church yẹn báyìí nígbà tí wọ́n rí mi èèyàn tó máa kọrin lọ bí 58 or 57 nọ́mbà 30 something ni mo wà ìgbà tó máa pè bí nọ́mbà 7 nọ́mbà 8 nọ́mbà 9 nọ́mbà 10 wọn ò tí ì pè mí mo wá lọ báyìí tó ṣe MC lọ́dún yẹn pé ẹ pè mí ìgbà orúkọ báńdì mi ni Jésù pé ẹ pé àwa òdodo Jésù náà àwa náà ń kọrin because mo kí máa kéwì fún wọn máa fi kàrámọ̀ máa ṣe gbogbo ẹ̀ sí pé ẹ pè wá ẹnì wá sọ statement kan fún mi lọ́dún yẹn wípé àwọn ò tí ì pe àwọn olórin alálùbáríkà tán they can come get away from this place ọjọ́ yẹn mo sun ẹkún délé ní 1998. wọn tí ì pe olórin alálùbáríkà tán pé wọ́n tí ì pe wọ́n tán mo rántí ń gbà yẹn ọ̀rẹ́ mi kan wà ń gbà yẹn mi ò ní dárúkọ ẹ̀ apàdà dọ̀rẹ́ mi ò ní dárúkọ ẹ̀ òun ló ń kọ níjọ́ yẹn òun ni mo wá struggle bọ́ sáárín èrò kí n lè wò ó pé kí n lè wo ẹni yẹn pé ohun èèyàn ló dùn báyìí ṣé wàá rí ẹni tó sọ pé àwọn ò tí ì pe olórí alálùbáríkà tọ́kí ń máa lọ díẹ̀ ní kò tí ì lè kò lè pè mí o kò tí ì lè tú owó jọ àti pè mí kò tí ì lè tú every year tó bá pè wá wọn kì í meet up price wa. kábíyèsí Ọlọ́run. ní so ẹni yẹn ò tí ì meet up price mi tó bá ní pé èyí àgbáyé báyìí mọ ibà látún gbà. ìyẹn ni pé
atúnika wẹ́. tí o bá ń fèsì àwọn ìṣòro kan di iṣẹ́ tó ń ṣe má relent. ìyẹn ni pé táwọn kan bá ń condemn ẹ pé kí ló ń ṣe irọ́ o just keep moving. But mo tún ṣàkíyèsí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tájídára bá ń play ẹ tún máa ń mú fújì sí náà. Tẹ́ bá rí pé mo ń kọni lọ pé mo wá fi fújì sáàrin ẹ̀ díẹ̀ mo fi jọ bàbára náà nà. Bàbára ní ẹlẹ́ òfeṣù lábúlé ẹlẹ́ òfeṣù lábúlé baálẹ̀ ń dàgbò ìyàwó rẹ̀ ń gbogbo ọmọ ń gbogbo ta ẹ̀dẹ̀lẹ́ òfeṣù lá. mo fi jọ bàbára náà ni. èmi tiẹ̀ fẹ́ béèrè ìbéèrè kan. Okay. ìyàtọ̀ wo ló wà láàrin fújì àtorin ẹ̀mí? ṣé mo rí pé music generally ó jẹ́ nǹkan tá a pòpọ̀ téèyàn ń gbọ́ tó dẹ̀ ń tẹ́ lọ́rùn ní Yorùbá ni mo sáyé sọ yẹn. So nǹkan téèyàn tá a dàpọ̀ téèyàn ń gbọ́ tó dẹ̀ ń tẹ́ lọ́rùn. ṣé wàá rí orin generally orin lorin jẹ́ fújì àti orin ẹ̀mí yàtọ̀ tó wà láàrin wọn ní ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu nǹkan tá à ń sọ àṣà tá à ń dá. lórí research kan wà tí mo ṣe tí mo dẹ̀ ń ṣiṣẹ́ lórí ẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n sọ pé ní fújì wọn ń ṣèyàn lọ́hùn orin wọn ò dáa kí ló ń kọ mo á jókòó mo á rò pé ǹjẹ́ ẹ mọ̀ pé ẹni tó ń lùlùfó ní fújì ó ń lùlùfó lórin ẹ̀mí ṣá. bẹ́ẹ̀ni. stúdíò táwọn babaláwo ti ń ṣe rẹ́kọ̀dì tiwọn òun làwọn ní Christian náà ń lò fún tiwọn náà. bẹ́ẹ̀ni. omele tó ń lò lọ́jọ́ Sunday ń bò míì wọ́n ti lò ń bí ọdún eégún lánàá. bẹ́ẹ̀ni. ṣé bóun làwọn eléégún jó sí òun nìwọ náà dẹ̀ jó sí ìwọ tó bá ń sọ bórin kan ìwọ kọ́ lọ́lọ́run because ẹlòmíà níra orin ayé ló ń kọ orin kinní kan sórí stúdíò kan wà tí mo lọ lọ́jọ́ kan àwọn onífàṣẹ̀ṣe tán ni olórin ẹ̀mí kan fẹ́ ṣe tiẹ̀ máìkì tó ní òun lolórin ẹ̀mí lò kí lẹ wá ń sọ kí lẹ wá ń fà béèyàn bá ń kọrin tórin ẹ̀ bá ti ní message so gbọ́ ohun tí Ajídára sọ Ajídára láwọn ti ra oògùn májèlé rí poison abẹ́ ti fẹ́ ra abẹ́ ti rà. mo ti ra already. èló lẹ rà ń gbà yẹn. ẹni tó ta fún mi torí pé ó jẹ́ pàdí things. pàdí tún tó pàdí ń tó oògùn pàdí wọn tún ta oògùn tán fẹ́ fi ṣé kò mọ̀ bẹ́ẹ̀ fẹ́ ṣera yín léṣe ni. kò mọ̀. bóyá fẹ́ fi pé ku. ó rò pé mo fẹ́ fi pé ku ni. èló ló ta fún yín. 500 naira ló ta fún mi. ṣé 500 ní ìsìn ẹnìkan ló ní ìwọ tó bá fẹ́ parẹ́ má parẹ́ tó bá fẹ́ lo sniper yẹn kówó ẹ̀ wá fẹ́ mi èmi á gbé ẹ lọ sódò wá kó sódò wéré ní ẹ tó bá ló fẹ́ parẹ́ torí ìṣòro ayé Ọlọ́run rí òpè rí òpè náà ó yẹ ká ṣe máa bẹ̀ ẹ́ pé má parẹ́ ṣó yẹ ká máa bẹ̀ ẹ́ ṣé ẹ sì máa ń lọ sí patí dáadáa fẹ́ ṣe bẹ́ríà ṣe bẹ́ẹ̀dẹ̀ àwọn patí wo lẹ lè play. kò sí patí tí mi ò lè play tó bá ti jẹ́ pé a fẹ́ fi ògo fún Ọlọ́run àbí èèyàn fẹ́ ṣe òkú àgbà èèyàn fẹ́ sílé there are many programs that we have been going tọ́lọ́ dẹ̀ ti ń gbà fún wa lágbára Ọlọ́run kò sí òde tí a ò kí ń lọ church programs different parties social gathering we are good to go for your events. ẹ sọ tẹlifóònù nọ́mbà yín àwọn tó bá fẹ́ pè yín báyìí. 080-29-488-056. ẹ fi orí fíìdì kọrin fún mi jàre orí pápá láyé ìyẹn la fi ń kàdí ẹ. ayé ni rọmọ ọrùn ògbéké o ayé yìí ni rọmọ ọrùn ògbéké o gbogbo ìgbìyànjú mi láyé torí kí n lè ga ni bí mo bá ń sáré bí wọ́n ń sáré dákun mọ́mọ́ lébi sí mi jẹ́ àjọdókè bí mo bá torí èyí gòkè Ọlọ́run má jẹ́ n jábọ́ láéláé sátìrẹ lọ́tọ̀ kì í sátèmi lọ́tọ̀ eré ayé yìí torí ògo ni sá má ṣe dúró ẹnìkan ò ní dúró torí pé ìwọ ń sáré láti gòkè dọ́ba sátìrẹ lọ́tọ̀ kémi sátèmi lọ́tọ̀ àti gòkè láyé yìí eré tèmi ni ó ṣeun ọ̀rẹ́ mi tó bá fẹ́ mi fún rere ó ṣeun ọ̀rẹ́ mi ò bó bá fẹ́ mi fún ibi bí mo bá dókè tán mo sì máa dúpẹ́ ohun gbogbo tẹ́ ṣe lọ́rọ̀ wa nílẹ̀ àìníròyìn yẹn sọ Ọlọ́run màmá jẹ́ ń rí sátìrẹ lọ́tọ̀ kì í sátèmi lọ́tọ̀ bí mo bá dókè tán òun máa sọ̀rọ̀ yẹn sí ẹ wò ó ọ̀rọ̀ pọ̀ nílẹ̀ tí mo fẹ́ sọ àmọ́ ẹ máa fọ́ jígí ọwọ́ mi ẹ máa fọ́ jígí ọwọ́ mi bí n bá ṣẹ̀yìn kẹ́ ẹ foríjì mi. ẹ máa fọ́ jígí ọwọ́ mi
ẹ má fọ́ jígí ọwọ́ mi. Bí mo bá ṣẹ̀yìn kẹ́ ẹ foríjì mi. Ó bọ́ọ̀lù lẹ̀fọ́ àjọ̀dún àdálẹ̀. Torọ́pọ̀ èèyàn ló jẹ́ òlàkàdé. Sórí ìwọ tí o bá wà ní entertainment industry tí o bá fẹ́ kí ìmọ̀ ẹ máa kún sí máa ń rò ẹ́ pé kó o mọrú orin tó ń gbọ́. Sórí irú nǹkan tó ń gbé sínú ló máa determine tó ń tì síta. Gbogbo nǹkan tó ń rí tí mò ń pọ̀ síta yìí àwọn orin tí mò ń gbọ́ ni o. Mo lè yí sí Sàkálà Ìgbàdé ibẹ̀ ni inspiration ti máa wá. Kì í ṣàwọn wèrè orin òṣì tó ń gbọ́ tó jẹ́ bó kàn mú sàlẹ̀ máa ràn pọ̀npọ̀npọ̀n tó kàn ń ṣọ́ọ̀kì kiri. But when you listen to good music ó wá digest ẹ̀ ẹ má fọ́ jígí ọwọ́ mi bó bọ́ọ̀lù lẹ̀ fọ́. Àjọ̀dún wa dalẹ̀. Àjọ̀dún wa. Tí n bá ṣẹ̀yìn kẹ́ foríjì mi. Téèyàn bá ṣe é foríjì má sọ pé o fẹ́ sinmi ohun tó ń ṣe tó o bá ti sinmi o ti àfẹ́ẹ̀tì àwọn kan náà. Ó ti àfẹ́ẹ̀tì àwọn kan ó dẹ̀jọ́ máa dùn wá torí téèyàn bá ń jẹnu ọlá ẹ̀ tó ń ṣàdúrà fún ẹ tó o bá sinmi èyí tó ń ṣe yẹn náà á kú òǹbẹ̀ ẹ má mà fọ́jígí ọwọ́ mi ẹ má fọ́jígí ọwọ́ mi bí mo bá ṣẹ̀yìn kẹ́ foríjì mi bó bọ́ọ̀lù dùn wá dalẹ̀ tó rọ́pọ̀ èèyàn ló ń jẹ́ olàkàtà mi. Eré tó yẹ kó o gbé fájídára torí àwọn kan wá sọ pé toró pẹ́ dé ẹ wá ń lé padà ṣé yẹn sinmi tọ́lọ̀ ń fẹ́ ṣe ni kó dá dúró bó bá tọ́dún márùn-ún sìn àbọ̀dún tó ń bọ̀ bó bá lóhun ò ráyè ẹ ló ń ṣègbéraga gbogbo àdẹ̀ máa sọ pé jọ mímọ́ lájọ wà. Kí ló dé tí ẹ̀tanú pọ̀ nínú ìjọ wa? Kí ló dé tí ọ̀pọ̀ bẹ̀rẹ̀ sí í dìtẹ̀ mólùṣọ́? A fẹ́ ṣèkórè àwọn yúùtù á níbí là ń wà àwọn àgbà níbí là ń wà àwọn obìnrin á níbí là ń wà olórin tẹ́ ẹ wá pè á wá dẹni tẹ́ ń tanù. Bí o bá sọ ohun tí Ọlọ́run gbé fún ẹnu o ò lè gbà lọ́wọ́ èṣù bí èṣù bá fún ẹ nìkan o ò lè fi wé tọlọ́run. Àwọn tí Ọlọ́run fún ní ìmísí orin àwọn tí Ọlọ́run fún ní ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó yẹ kájọ máa kẹ́ kájọ máa gẹ̀ bó o bá sọ pé irú wọn ló fẹ́ tanù ó mà pé ó kọ lọ́rùn kò sinmi oore tọ́lọ́run fẹ́ ṣe kó dá orí ẹ̀ dúró ó ń tẹ̀síwájú ni tèmi rèé o. Kásìdé òbè tó ẹ̀ dé o Kásìdé ọmọdé jòjò Kásìdé ọmọdé jòjò. Tèmi rèé ohun tọ́lọ̀ ń gbé fẹ́mi rèé mo dẹ̀ ń ṣiṣẹ́ lórí ẹ̀ lójoojúmọ́ pé kò gbọ́dọ̀ bàjẹ́. Èmi rèé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń wò tẹ́lẹ̀ ìgbà tí èṣù gbé bó ṣe ń ṣe dé mi ò wojú ẹ̀ mo ń tẹ̀síwájú iṣẹ́ tèmi orí Ọlọ́run ò dẹ̀ dúró. Kí ló ń fèsì? Ta ló ń sọ fún ẹ pọ́lọ́run ò sí lẹ́yìn ẹ̀? Kí ni ìṣòro tó ń kojú tó sọ pọ́lọ́run ò sí mbẹ̀? Mo ti lówó rí náà mo ti sọ fún ẹ mo wá dẹni tó ń ṣe fídíò club tí n bá ń tẹnu mọ́ mo fi ń kọ́wọ́ náà lẹ́kọ̀ọ́ ni ẹni tó ti ń sun ẹ̀gbẹ́ títì ó wá dẹni tó jẹ́ bẹ́nu mọ́tò ẹ̀ tó bá fọwọ́ kó èsì ńbẹ̀ ó lè lọ lòún lé ẹ̀. Ọlọ́run ni jọ̀ọ́ ṣó gbádùn program ẹ̀ ní ẹ sọ nọ́mbà yín lẹ́ẹ̀kan sí i. Ajidara kí ló dé bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn. No, the way you were talking now. Kí ló what happened to the way I'm talking? Bẹ́ẹ̀mi náà ṣe máa amaze lẹ́yìn náà bá ń kọ́ bẹ́ẹ̀mi náà ṣe máa ń lanu tájídára bá ń kọ́ ní nìyẹn pé kí ló ń ṣẹlẹ̀ irú èèyàn wò rè bẹ́ẹ̀mi náà ṣe máa ń yanu pé kí leléyìí tún gbédè yìí. Sugar. Kasnati sugar. Oh sugar. Ẹni Ọlọ́run kẹ́ tó fògo ọ̀run lé lórí. Oh Kasnati sugar. Oh sugar. Ògo yóò abáwadalẹ̀. Àmì o sugar ìtẹ́lọ́rùn. Kasnati àyànfẹ́. Ohun táyé rò pé kò lè ṣẹlẹ̀. Síbẹ̀síbẹ̀ ó ṣẹlẹ̀ lójú wa. Bí olórin bá ṣe orin tórin yẹn bá dùn mo máa ń mọ orin ju ẹni tó kọrin gan lọ. Ọlọ́run. Bàbá mi Abíọ́dún Àkànní ní ti ẹgbọ́n ju tẹni tó ṣe rẹ́kọ̀dù lọ.
Kasnati. bó bá fẹ́ promote orin gidi but má jẹ́ ntàn ẹ mo máa ń gbowó gidi tó bá fẹ́ kí n ṣiṣẹ́ fún ẹ o mi ò ń ṣe presenter tó ń send message síyàn fún mi ń káàdì o àbáwọn ọmọ yín fẹ́ wọlé school o mi ò ń ṣe o tó bá fẹ́ pè mí fẹ́ MC owó gidi ni mò ń gbà mi ò ń tọrọ owó lórí stage but máa fún ẹ ní ohun tó yàtọ̀ o fẹ́ cover event kan tó fẹ́ kó wà memorable ẹ fẹ́ ṣe birthday ẹ fẹ́ ṣe nǹkan kan mo tún máa gbé sórí page mi is going to be something different and unique very very unique telephone number yín mo ti ń lọ. 08029488056. God bless you. lẹ́ẹ̀kan sí. 08029488056. Thank you. God bless you. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni ìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Now Aula bitter tea rà ẹ kàn sí wọn ní number 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians number yìí pẹ̀lú egbògi Now Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.